yìí ǹjẹ́ sọ tọ́ nínú ẹ̀sìn wa ǹjẹ́ sá rọ́rọ̀ látọ̀dọ̀ ànábì ǹjẹ́ sọ́lọ́ ní àṣẹ ǹjẹ́ sẹ́tà bá ṣe àṣẹ nítorí wọ́n ti ní bẹ́yàn bá fa tẹ̀sùbá yìí náà ní owó gbogbo wa láti wá ń bímọ báyìí ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ti ajáàkì pẹ̀lú ẹ̀sìn irọ́ ẹ̀sìn òṣèlú yìí àwa tó wá ń sọ ń gbangba báyìí àtúkọ́ tíra wa àìwá pẹ̀lú tíra kan àtúkọ́ tíra wa tíra àwọn àfa sàlàfíyà wàhábíyà látúkọ́ wa. ẹ jẹ́ ká gbé láti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run pọ̀ tó ní ẹ máa rántí orúkọ èmi ọlọ́run ọba mi níṣẹ́jú ọlẹ́ máa ṣe la ilaha illallah 1 billion tó bá rọ̀ ọlọ́run ọlẹ́ ṣe subhanallah 10,000 tó bá rọ̀ ọlọ́run wọ́n ní gbogbo yìí tá à ń ṣe yìí gbogbo yìí táwọn àgbàlagbà ń ṣe tẹ́lẹ̀ yìí wọ́n ní ìranù ni ṣùgbọ́n kò sí tí ń dààmú wọn ju pé àìka tíra àìsìnájú tó tíra gúgù ni wọ́n fi ṣe àfá àwọn ń ka tíra wallahi al-azim à ń ka dáadáa tá a bá wá ní ká máa wò wọ́n rán kí wọ́n máa balẹ̀ jẹ́ ó lè padà kẹ́yìn tí ó kàn wá wọ́n ti bá débi pé bẹ́yàn bá kúnlẹ̀ yóò wọ̀ná bọ́ ọ bá rí ògùn ànábì jù ọ́ wọ̀ná bọ́ ọ bá péjọ sàṣàlátù ọ́ wọ̀ná gbogbo ẹ̀ làwọn á fi ṣe ilé tí lónìí pé gbogbo tẹ̀ ń sọ̀hún àpòsí yín lẹ́nu. kí ló dé ẹnìkan ti lọ́nu iná tó dé rí ni tó ròyìn fún wa tẹ́ wá sọ ẹ̀sìn di ilé kókó fún wa. àwọn sọ̀hábà nábì wọ́n pín sí méjì lórí káfa tẹ̀sùbá àmẹ́nu wọ́n sọ̀kan níbi ẹyọ kan gbogbo ìgbà tí a bá ti kírun tán èyí tó dáa jù dáànábì máa ń ṣe sallallahu alayhi wa sallam ni pé ọwọ́ ànábì níbi máa ń ka subhanallah alhamdulillah allahu akbar àmọ́ lẹ́yìn yóò gbogbo tó bá wọ̀ ọ́ lọ lè fi tẹ̀sùbá ṣe àwọn mélòó ni wọ́n fa tẹ̀sùbá ǹjẹ́ tí wọ́n fa lójú ayé ànábì bẹ́ẹ̀ ni wọ́n fa lójú ayé ànábì ìyàwó ànábì bẹ́ẹ̀ ni ẹni tó fa sallallahu alayhi wa sallam nítorí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ kó máa mẹni tó gbọ́ tí èsè tẹ́ẹ̀sì èsì wá dé ẹ̀yin dẹ́ pé ayé ní sálàfí àlùsúnà ẹ̀wá ló ń fẹjọ́ mi sùn fún fi ọ̀rọ̀ ọjà tán bó bá ti dá yín lójú ẹkọ́ tíra wá kájọ sọ̀rọ̀ nú ayé kìí sọ̀rọ̀ ọjà náà kí ló kọ sọ̀hábà mẹ́ta tó ní òfaramọ́ kéèyàn lo tẹ̀síbà. Umar bin Khattab. Umar bin Khattab òun lẹ́ni àkọ́kọ́ tí ò faramọ́ kéèyàn fa tẹ̀sùbá ẹlẹ́kejì. Wa Aisha. àtìyàwó ànábì tí ń ṣe ìyáná wa Aisha òun náà faramọ́ kéèyàn fa tẹ̀sùbá. Wa Ibn Mas'ud. Wa Ibn Mas'ud. sẹ́wọ́n àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí tẹ́ ẹ bá ní tọ́mọ lé koko most especially Ibn Mas'ud ẹni tó tẹ̀lé nu. àwọn mẹ́fà ló wá faramọ́ káfà tẹ̀sùbá pẹ̀lú àkọ́kọ́ náà tó faramọ́. Aliyu bin Abi Talib. Aliyu bin Abi Talib. Aliyu yìí òun gẹ́gẹ́ lànàbì tó kù láyé yòbó ànàbì. Aliyu yìí òun ló ní májùlú gbogbo ẹgbẹ́ ànàbì filẹ̀ yòbó ẹ̀ lẹ́ẹ̀kan sí. Aliyu yìí nìkan lànàbì àpúrúfù pé wọ́n ni ọmọ ṣe olórí gbogbo mùsùlùmí lẹ́yìn yòbó ànàbì. Ìmáàmù Ali lẹ́ni àkọ́kọ́ tó faramọ́ káfà tẹ̀sùbá tálọ́dúnkù. Wa Abu Hurairah. Abu Hurairah ilé wa nífẹ̀ẹ́ sí jù àmọ́ nítorí pé ó yapa wọn lórí eléyìí Abu Hurairah òun ni nínú àwọn tí wọ́n sọ pé ó gba hadith wájú Abu Hurairah bẹnu wọn ó fara mọ́ káfà tẹ̀sùbá àtàlódúkù. Wa Abu Dardai. Abu Dardai àgbà sọ̀hábà ni òun náà fara mọ́ káfà tẹ̀sùbá. Wa Sa'id bin Waqqas. Àti Sa'id bin Waqqas. Wa Sa'id kini. Wa Abu Sa'id al-Khudri ona farama kasi kini kafa tẹ̀sùbá wa Abu Sofia àwọn mẹ́fẹ̀ẹ̀fà nínú àwọn tó bá Nábì ló gbà tí wọ́n faramọ́ nu ẹ dákun èèyàn mẹ́fà ń lọ bì kan èèyàn mẹ́ta wá lérí wọn ò pé ẹ bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ń pé kí ni ń ṣe wọ́n. àwọn ilẹ̀ kọ́kọ́ challenge bí a ṣé bórí ẹ ó possible kí wèrè kan kó wá béèrè lọ́wọ́ èèyàn pé ẹgbẹ́ ẹ̀ bá rí wèrè mẹ́wàá bí wèrè mẹ́wàá bá dúró tira wọ́n bùra wọn jẹ ìwọ wèrè kan láàbì pé kí ni ń ṣe ọ́ amẹ́tọ́rí ìjọba àsìkò ká má gba àsìkò ara wa ìwọ ìyàwó mi kí ló fi ń ṣeré yìí kí ló sọ ìgbọ́. عن صفية رضي الله عنها قالت
دخل علي رسول الله صلى الله عليه وسلم. ìyá náà Sọfíyà tí ń ṣe ìyàwó ànábì tó gbajúmọ̀ ó lè ànábì wọlé wá bá wọn o. وبين يدي 4,000 نواة. وبين يدي 4,000 نواة. ìwọ̀n bẹ lọ́wọ́ èmi ìyàwó ànábì 4,000 kóró làbínú. أسبح بهن. ìwà fi ṣe kankan ìmí sàfọ̀mọ́ fọlọ́ ní dákun gbọ́dọ̀ tóbi. الله أكبر. ọlọ́run fi ń ṣe àfọ̀mọ́ fún ọlọ́run ní náà. قال ànábì wa sọ pé. يا بنت حي ما يا بنت هذا. ويي مكوا ما ويي ما هذا kí ni ìtọ̀ ń ṣe yìí 4,000 kó làbínú láì ṣe pọ̀ gbé kóńgó ẹ̀wà síwájú kí ló sọ. قلت ìyá náà Sọfíyà ni mo wá sọ fún Ànábì sallallahu alaihi wasallam pé usabihu bihinna ìfi ń sàpọ̀mọ́ fọlọ́n tó dà wọ Ànábì tó dè mí ni. yòbó Ànábì. صلى الله عليه وسلم. dákun yòbó Ànábì kọ́ wìtìwìtì. صلى الله عليه وسلم. nígbà tí ìyàwó Ànábì tí bá ti fi nǹkan 4,000 tí fi ń sàfọ̀mọ́ fẹ́ni tó dáa dákun èmi àti ẹ tọ́ ẹ pé ọ̀nà fámìlì èmi àti ẹ ó jìnà sànẹ́bì wọ́n wá ní ìranù nù. kí ló tún wá sọ lẹ́yìn ìgbà náà. قال قال رسول الله النبي وان sọ̀rọ̀ pé قد ثبت منذ قمت على راسك. ó ní ìtọ́nsẹ̀ yìí èmi ànábì mo ti sàfọ̀mọ́ tó lé ní ìtọ́nsẹ̀ yìí. أكثر من هذا. ní ìtò lé ní ìtọ́nsẹ̀ yìí ní 4,000 yìí lẹ́nu pé mo kàn jáde mo lọ mọ́sálásí mo dé mo ti ṣe tó lé ní 4,000. قلت علمني يا رسول الله. ó ní ọkọ mi olólùfẹ́ mi ẹni bí ọkàn mi 4,000 ní tí ń ṣe kọ́ ọ tó lọ báwo lọ́wọ́ ṣe wá ṣe 4,000 lẹ́nu pé kọ́ ọkàn lọ sí ìṣó ẹran kọ́ ọ sì padà tí mèmí náà bó ṣe ṣe kí lè ànábì ní kó máa wí. قال قولي. ànábì ní máa wí pé. سبحان الله. mímọ̀ rí ọlọ́run o. عدد ما خلق الله من شيء. ló ń ka gbogbo ntọ́lọ́wọ́ bá dá ẹ dákun ṣe ntọ́lọ́wọ́ bá dá ojú 4,000 lọ. ànábì nínú àpátákọ nínú hadith yìí ànábì ó kọ̀ fúyàwó wọn pé ìranù ló ń ṣe yìí. ànábì ó kọ̀ fúyàwó wọn pé òṣì ló ń ṣe yìí kí wọ́n ló dé ẹ̀yìn kan tẹ́wàá ní bẹ́yàn bá fa tẹ̀sùbá dání yóò wọ̀nà bẹ́yàn bá mú tẹ̀sùbá dání yóò wọ̀nà bẹ́yàn bá fi tẹ̀sùbá kọ́wọ́ èmi ẹ̀ tiẹ̀ fi kọ́wọ́ àmọ́ wà sí dórí ẹ̀ ìyí tá a bá fi sọ yìí ẹ tún challenge wa pé kò rí bẹ́ẹ̀ géètì ìmọ̀ sílẹ̀ fẹ́ni kankan wa